olóore rí o gbọ́dọ̀ bínú sí ẹ ṣé òun wá èmi ni. o ò lè rí ọlọ́run aṣẹ̀dá jésù kristi olùgbàlà ò lè rí kódà tó bá lálàá tó sọ pé o rí jésù kristi olùgbàlà èbó lórí má jẹ́ ń tàn án ṣé òun wá èmi ni. èbó lórí ọ̀dà nǹkan kan mọ̀ ọmọ jẹ́ ń tọ̀pá bọ́bẹ yẹn okú wà lórí social media ni ò mọ bó ṣe ń lọ. tó o bá lára tó sọ pé orí rọ̀ṣúrù láàyè àwọn ará mẹ́kà lórí kanú àwọn èbó wọn tí ó ń wá èmi ni. ọkùnrin ti brainwash ẹ jìnnà wọn náà brainwash ara ẹ. ara ẹ̀dá tí ọlọ́run aṣẹ̀dá dá náà ló ti máa rí ọlọ́run aṣẹ̀dá. ara ẹ̀dá tí ọlọ́run aṣẹ̀dá dá náà ló ti máa rí títóbi ọlọ́run aṣẹ̀dá. jésù kristi tó fẹ́ rí yẹn rọ̀ṣúlù lẹ́ẹ̀ tó fẹ́ rí yẹn látara ẹ̀dá tí ọlọ́run dá náà ni. ìjọ tó bá gbójú aago sólóore rẹ gbọ́ mi dáadáa lórí ètò Òru Omi Ẹni Ọ̀wọ̀ mi ní tẹ̀. ọlọ́run lẹ́yìn màlẹ́kà ẹ pa fáìlì ẹ̀ dé. ìtorí lọ́fẹ̀ẹ́ ló fòye ó yẹ ẹjọ́ lọ jìyà wá kó lè bá àmọ́ rírì èmi ọlọ́run aṣẹ̀dá ni. orí oore látara ẹnìkan ó wá sọ pé tó bá tẹ́ ní ìtì ọlọ́run aṣẹ̀dá máa tẹ́ rọ́ọ̀gì ìyá ọmọ yìí dà láì ṣubú léèwẹ̀. ara àwọn ogun tó ní ṣe pẹ̀lú àkókò láti fi àkókò ènìyàn ṣòfò nínú ayé nìyẹn. ọlọ́gbáyé mo bá ṣètò wọ́n máa dájọ́ fún ni wọ́n á ní tí ò bá lè rí ẹ wọ́ ọlọ́gbáyé mo bá ṣètò mélòó lára ẹ̀ ara ẹ̀ mà ti bọ́ ó yẹ tó jẹ́ ó bó sí kábíyèsí Elédùmarè. báwo ló ṣe ń lo àkókò ẹ nínú ayé ìní ó sọ bóyá wọn wàá lò gbà tó bá yá tàbí gbà ló máa lò ẹ. olúkúlùkù ló ní ìbí kan tàbí òmíì tí wọ́n bí nínú ayé. gbọ́ stéèjì kan tó wà nínú ayé. nígbà tó ti wà ní street tó ti kúrò lábẹ́ àwọn òbí ẹ. ìbí tá a bí ẹ dandan ni kó ṣiṣẹ́ dandan ni kó tẹ̀ lórí ìrìn àjò ẹ nígbà tó wà ní street. ṣé wọ́n ti parí iṣẹ́ fún ẹ láti ilé? tó lè rẹ̀ ẹ́ lọ́wọ́ mà tó dé ìgboro ayé. tí àkókò orí òfin ní ṣòfò dànù kọ́lọ́ mọ̀ jẹ́ kí àkókò wá ṣòfò dànù láwọlé sùn. gbòò ìbí tá a bí ẹlòmíì kò lágbára lórí àkókò rẹ̀. bẹ́ẹ̀ mo sọ fún ẹ o gbọ́dọ̀ túnra rẹ bí ni ìlú òfin lágbára lórí àkókò rẹ̀. nígbà òfin nílò ẹ ló fi jẹ́ pé wọ́n wà máa lò gbà. ọ̀wọ́ ìdílé tó ti gbé jáde ní ogun rẹ́sàfò ní bá wọn jà ó ti gbàgbé kábíyèsí Elédùmarè. ó wá jókòó kó o pe àrú àti ọ̀dọ̀fín bó lára dóyin. kó o pe àrú àti ọ̀dọ̀fín kó o wá ṣìkẹta nídìí ìmọ̀ràn ṣé òun wá èmi ni. ìdílé tí mo ti gbé jáde sáwọn náà ń lò gbàbígbà ló ń lò wọ́n. ọlọ́gbàáyé mò ń bá ṣètò. ìwọ wá rí àǹfààní kékeré kan nínú ayé wọ́n fi dán ẹ wò wọ́n fi tú ẹ lẹ́nu wò kábíyèsí Elédùmarè. àìmọye èèyàn nínú ayé ó yẹ kádùn ẹ ti gbà jù bẹ́ẹ̀ yẹn lọ. mo sọ gbólóhùn kan mọ́ tọrẹ o tó o bá lára rí Jésù má jẹ́ kí n tó èbó lórí. orí afẹ́fẹ́ mo wà yìí. tó bá rí Rọ̀súlù láì lójú ọrùn
èyìnbó Saudi lórí má tanra rẹ o. so fẹ́ràn Ọlọ́run àṣẹ̀dá ó wà lára àwọn tó ń bá pàdé lókè pẹ̀láyé. ó fẹ́ rí Jésù Kristi olùgbàlà ó wà lára àwọn tó ń bá pàdé lókè pẹ̀láyé. ó fẹ́ rí Rasulullahi ó wà lára àwọn tó ń bá pàdé lókè pẹ̀láyé. ṣóun wá èmi ni. àìmọye ẹ̀dá tí ń tún àdúrà gbà nínú ayé. àdúrà tó ti gbà lánàá tó ti gbà kábíyèsí Ọlọ́run. lóyè yẹn àdúrà tó ti gbà lánàá tó ti gbà nígbà tí o utilize àkókò ẹ̀ dáadáa. àdúrà tó ti gbà lánàá kábíyèsí Elédùmarè ẹ gbà lọ́wọ́ ẹ̀ kò mọ́ ń lò. ó tún wá dẹ tó ń tún àdúrà yẹn gbà báyìí. lóyè yẹn ò fẹ̀mí dọ́gba pẹ̀lú mi ní. àìmọye èèyàn tó ń lògbà lánàá. wọ́n lé bá gbúdọ̀ ọmọ ìgboro máa wọlé mo ṣe ń rí ọ ní. ìgbà ló ń lò wọ́n padà lẹ́nìí. bó wọ́n ṣe lo àkókò wọn lánàá. ẹlòmíì ẹ ti lu àkókò ẹ̀ pẹ̀lú lókè pẹ̀láyé. inú bọ ògùn àbáwáyé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni lọ́nà tí ò gbà mú ìfura dání kábíyèsí Elédùmarè. mo sọ gbọ́nà kan ní jẹjọ́ gbogbo ẹ̀dá tó bá ti ń bá rìn láyé tó o bá ti lè bá ṣe ètí jí òtítọ́ ọ̀rọ̀ tí o sì ní gbọ́ sí ẹ lẹ́nu dákun má bá rìn mọ́ má bá rìn mọ́. bàbá mi kan nínú Olúwa sọ gbóná kan lọ́dún kan lóyìn bó o lára. bàbá mi yẹn òru náà máa ń pè mí lọ́dún tí mò ń sọ yìí. ó ṣeéṣe káwọn náà máa gbọ́ mi dédé àkókò yìí. mò ń gbọ́ òru ètò olò yẹn má lò mọ́. ó ti kọjá gbogbo lẹ́bù bẹ́ẹ̀ yẹn má lò mọ́. ó fẹ́ kí n sọ mi ní sọ lórí ètò yìí. owó iyebíye mo dẹ̀ rà á. kódà láti ìgbà yẹn gan ìtì ìmẹ́ tí mo fẹ́ fún. mò ń gbọ́ má lò mọ́. ẹ tó bá ń bá rìn lókè pẹ̀láyé tó bá lè bá ṣe tí jí òtítọ́ ọ̀rọ̀ kó dẹ̀ gbọ́. ẹjọ́ ń fi àkókò gbésí ayé ara yín ṣòfò ni. nígbẹ̀yìn gbẹ́yìn ẹjọ́ finish ara yín ni. kábíyèsí Elédùmarè mo dàgbò kan. ó ti gbàgbé ni lágbájá gọ̀ ẹ tó gọ̀ òun náà dàgbà ni bó dàgbà gan ni ó mọ̀ bó gọ̀ láti kékeré ni ó mọ̀ kábíyèsí Elédùmarè. ìtì sọjáde lẹ́nu ò bá tà. ìtò jáde lẹ́nu ẹ̀ báwo ló ṣe ń apply sínú ìrìn àjò ẹ̀ lókè pẹ̀láyé tó má tà nìyẹn kábíyèsí Elédùmarè. ṣé wọn ló ń lò gbàbí gbà ló ń lò ẹ́ báwo ló ṣe lo àkókò rẹ yẹn. tákòókò bá ti ló tiẹ̀ nìyẹn kọ́rẹ́nsì yẹn fọ́ nìgan tó bá ti ló tiẹ̀ nìyẹn. mo wá jẹ tán o mo lójoojúmọ́ ló ń dàgbà ó ti ń dàgbà Doyin yẹn ó ti ń dàgbà ṣóun wá ìmí ni. kódà ọmọ tí wọ́n bí lẹ́ni Doyin yẹn ṣé o ti máa dàgbà ènìyàn ọ̀la yìí ó ti ń dàgbà nìyẹn. báwo ló ṣe ń lo àkókò ẹ. ètò ṣe ni pé o rí pé àkókò o ra àkókò yẹn time is free bẹ́ẹ̀ ni
àkókò yẹn ọ̀fẹ́ ni ètò jẹ́ kó máa lò ń lòkulò nìyẹn kábíyèsí rẹ̀ Elédùmarè ó dẹ̀ ní value ju kọ́rẹ́nsì ẹ̀ tó wà ní báǹkì yẹn lọ nítorí pé ò fowó ra àkókò ló jẹ́ kó máa lò bó ṣe ń lò yẹn kábíyèsí Elédùmarè gbogbo ẹ tó ti ga lókè pẹ̀ láyé ewé rẹ̀yìnrẹ̀yìn wọn ní já fún yín o. ẹ̀yin ọlọ́gbà ayé ṣé mò ń sọ̀rọ̀ bó ló ṣe ń lo ìgbà àti àkókò ẹ ìkóríta tó wà bí rẹ léèrè ṣé mi mò ń lò gbàbí gbà ló ń lò mí kábíyèsí Elédùmarè ó ní ṣe pẹ̀lú àkókò rẹ̀ àìmọye èèyàn tó ti wà lókè kábíyèsí Elédùmarè wọ́n jábọ́ ni oní kí ló fà á àwọn tó bá pàdé ni nínú ìrìn àjò àkókò rẹ̀ lókè ìpẹ̀ láyé ó jẹ́ sọ mẹ́ńtọ̀ ó jẹ́ sọyàn mẹ́ńtọ̀ ó jẹ́ kó gbìyànjú kó sọyàn kábíyèsí Elédùmarè kòkó ọ̀sìn tẹ́ ń wò yẹn wọ́n tó díẹ̀díẹ̀ ni ọ̀hún tí wọ́n bá pàdé lókè ìpẹ̀ láyé ń tiẹ̀ èyí tí wọ́n sọ fún ẹni pé kòkó ọ̀sìn yẹn bó ṣe wà yẹn kòkó ọ̀sìn building yẹn wọ́n fẹ́ kó parí ẹ̀ lọ́jọ́ kan tiwọn ni ibi tí ojú kan wọ́n dé lókè ìpẹ̀ láyé ojú kíkan tá fi lo ìgbésí ayé tí wọ́n tán fi dà lulẹ̀ kábíyèsí Elédùmarè ẹlòmíín lo ìgbésí ayé ẹ̀ ó lo àkókò ẹ̀ nítorí kí ọmọ làkejì rẹ̀ kó má bàa bínú ó lo àkókò rẹ̀ nítorí kán má bàa bínú ìwọ nìkan ni ó kù pẹ̀lú àkókò tiẹ̀ yẹn nígbà yẹn bóyá gbà ni ó wàá mọ́ lù ẹ́ tàbí wọn ló mọ́ lò gbà kábíyèsí Elédùmarè ọba tí ò dálé ayé ìfọ́mùgọ̀ ènìyàn kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí lókè ìpẹ̀láyé gbọ́ mi dáadáa lórí ètò yìí ẹ tó bá ń bá rìn tó bá bá sọ̀rọ̀ tí ò bá ti lè gbọ́ sí ẹ lẹ́nu nígbẹ̀yìngbẹ̀yìn àní rógun alákòóbá bẹ́ẹ̀ mo sọ fún ẹ ṣùgbọ́n ajá ti ní mi ti ẹ̀nú tẹ́lẹ̀ kó tó ní kó jẹ mí ò ní mí o. mélòó ni ọ̀kánjú àfẹ́ mu nínú odò Ògùn pa yóò mú dé àyè kan yóò dákú bẹ̀ ni ṣé òun wá mi ni ìyẹn tó bá survive ẹ̀ kó wá máa mú díẹ̀díẹ̀ yẹn ìwọ jẹ́ pé rìn àjò ẹ̀ mú ọ̀kánjú àdání kò ní bá mú díẹ̀díẹ̀ yóò fẹ́ mú tọ́lẹ̀ kan náà ni tó bá ní ọ̀kánjà nínú ayé ò lè lu àkókò rẹ dáadáa kì í ṣèpè bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní ọ̀kánjú àlókè ìpẹ̀láyé tí ò ní ní ìtẹ́lọ́rùn kò sí bí ó ṣe ní kọsẹ̀ nípa pé à ń lu àkókò nígbà tó bá yá ìgbà ni ó máa lò ó àìmọye àǹfààní tó ti bọ́ lọ́wọ́ ẹlòmíì lókè ìpẹ̀láyé nínú kọ̀ọ̀rọ̀ yàrá ń sun ẹkún ni yóò jọ ni kò lè jọ mọ́. ẹ̀yin ọlọ́gbà ayé tẹ́ ẹ wà lórí péèjì ìkànnì yìí ṣé mo ń sọ̀rọ̀ ẹ̀yin fámìlì mi tẹ́ ẹ wà lórí TikTok ṣé mo ń pèdè lórí ètò ṣé gbà ló ń lù àbí wọn ló ń lò gbà lọ́wọ́lọ́wọ́ ìwọ gbìyànjú ọjọ́ kọ̀ọ̀kan ọ̀sẹ̀ kọ̀ọ̀kan oṣù kọ̀ọ̀kan mọ nǹkan tó fi ń ṣe lókè ìpẹ̀láyé ṣáwọn tó fi ń bá rìn ṣáwọn tó já sí pé ìrìn àjò wọn lè bùkún ẹni àbó ló bù ẹ́ kù ṣáà tán lè fọ kọ́tà fún ọ ní ṣáà tán lè fọ títí márosẹ̀ fún ẹ tán lè fò ó àbáwọn tí ò lè gbéṣẹ́ ẹyọ kan torí títí ẹ̀ kábíyèsí Elédùmarè kán má bàa bínú ó dẹ̀ ń fi àkókò ayé ẹ̀ sin ènìyàn
kán má bàa bínú. Òun fi àkókò ayé ẹ wo ojú rere ènìyàn kán má bàa bínú kó má bàa kú ìwọ nìkan. Ó dẹ̀rí pé ó ti fẹ́ gbẹ́rù ẹ̀ látẹ̀yìn. Kábíyèsí Elédùmarè títóbi rí Ọlọ́run aṣẹ̀dá fìrẹ́ léèrè láwọlé sùn. Àwọn tó yàn tì mí nínú ìrìn àjò mi lókè ìpàláyé. Ṣé àwọn tán lè fo títì márosẹ̀ nítorí tèmi ni? Àbí wọn lè dá kọ́tà kọjá nítorí ti tèmi bírẹ̀ léèrè? Kábíyèsí Elédùmarè tí ẹ bá ṣègùn ìdílé, tí ẹ bá ṣàfọ́fà, tí ẹ bá ṣe pọ́n dájọ́ fún òyàn. Ẹ tó lè fo títì márosẹ̀ mẹ́jọ nítorí ti tiẹ̀. Ìwọ tó wá mú lọ́tà ń tiẹ̀. Ṣé ẹ mọ̀ pọ́gùn ìdílé nù? Ṣé ẹni pọ́n dájọ́ fúrúfẹ́ ni bẹ́ẹ̀ ni? Wọ́n sì jáde kú òun lẹ́nì. Kábíyèsí Elédùmarè tó bá ti di àkókò kan, tó bá ti di ìgbà kan nínú ayé. Ìta adájọ́ fún èyí kó dìde gẹ́gẹ́ bí ènìyàn. Kó sọ̀rọ̀ lórí ogun àbáwáyé ẹ. Torí ogun májèjìnà náà bá dání. Kábíyèsí Elédùmarè ogun rẹ́rìn lẹ́nì kó sunkún lọ́la, ogun sunkún lẹ́nì kó rẹ́rìn lọ́la. Kádàrá burúkú ní kò lè wá lórí láwọlé sùn. Kábíyèsí Elédùmarè. Ṣé gbà ló ń lò àbí wọn ló ń lò gbà? Àwọn ọlọ́gbà ayé mò ń bá ṣètò aago 8 ti lù. Tẹ́ bá ṣí mílẹ̀ dáago 12 ọ̀gànjọ́ òru. Kábíyèsí Elédùmarè ọba tí kì í rẹ̀, Ọlọ́run ọ̀rọ̀, ọba tó ní agbẹ̀dú ọ̀rọ̀, Ọlọ́run èdè, ọba tó ní àgbékalẹ̀. Èyí tẹ́ ń pè mí WhatsApp ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀bùrẹ́ o, ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀bùrẹ́. Tó bá kọjú sí ẹ kó o tá, tó bá kọ̀yìn sí ẹ kó o tá, tó bá kù wọ nìkan lókè ìpàláyé gbọ́ mi dáadáa. Ṣìkẹta nídìí ìmọ̀ràn, ò ní tàdúrà àgbà lókè ìpàláyé o. Àdúrà tó ti gbà lánàá kì bá dá kó o jẹ́ kó gbà permanently, kó o máa jorí ọ̀fẹ́ yẹn lọ kó o tó bọ́ sí pele tó kàn. Ṣé o ń wá èmi ni? Ọlọ́run ní ṣẹlẹ̀ tí ó tó tàdúrà àgbà, Ọlọ́run ní ṣẹlẹ̀ tí ó tó tún àwẹ̀ gbà. Kábíyèsí Elédùmarè ọba tí ò ní kọ́sítọ́mà, ọba tí ò dálé ẹyẹ fáwọn ọmọogun ènìyàn. Ṣé òun wá Babátúndé ọmọ Balógun ni? Àgbékalẹ̀ o tún negotiate ẹ̀, o tún price ẹ̀ mọ́ ọ́ lára. Àwọn ọlọ́gbà ayé mò ń bá ṣètò gbọ́ mi lẹ́ẹ̀kan sí i. Pẹ̀lú agbára Ọlọ́run aṣẹ̀dá, pẹ̀lú agbára afẹ́fẹ́ tí mo fi pèlédè lórí ètò Orú Omi Ẹni Ọ̀wọ̀ ní ìkànnì onísábàbíire fọ́mọnìyàn. O ní tàdúrà àgbà lókè ìpẹ̀láyé, o ní tàdúrà àgbà o, o ní tàdúrà àgbà o, o ní tàdúrà àgbà o. Àdúrà kàyìn òdè ní gbàlẹ́ lórí. Tíwọ náà bá yàkà ni o, tó o bá yàkà. Kábíyèsí Elédùmarè ṣé òun wá èmi ní? Ṣé lóò ní jọ̀kadà lójú ẹ o? Ó jẹ́ sàmì àwọn ọlọ́gbà ayé mò ń bá ṣètò Babátúndé.